Àwọn àgbàlagbà ní ilẹ̀ Yorùbá láti ayébáyé ni wọ́n máa ń pa òwe wípé imú níkà kò já gbóòórùn àṣebí. Wọ́n á máa pa òwe yìí nígbà tí wọ́n bá kẹ́fín pé ẹnìkan ló ń fi ara pamọ́ ṣe aburú tàbí ṣe ìkà fún ènìyàn, tó sì jẹ́ wípé oníṣẹ́ aburú yìí ló súnmọ́ ẹni tí aburú ṣe jù tàbí tí ẹni yìí ń fi ọ̀rọ̀ lọ̀ púpọ̀. Òun ni ó máa ṣe àjò, ni ó máa ṣe àyàn ẹni tí aburú kàn yìí, tó sì jẹ́ òun ni ọ̀dádá tó dá gbogbo aburú yìí sílẹ̀. Ṣùgbọ́n nígbà tí ẹni tí aburú kàn kò mọ̀, yóò sì fi ọkàn tán, yóò sì tún máa fi ọ̀rọ̀ lọ̀. Ṣùgbọ́n nígbà tí àwọn àgbà bá ti wá kẹ́fín eléyìí ni wọ́n máa ń pa òwe yìí. Ẹ jẹ́ ká tún fi èyí kọ́gbọ́n nínú ìrírí àti òye àwọn àgbà láti ìgbà láéláé.